Felifeli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. ọpẹ́ ní fọ́lọ́run ọba lánàá, ọba lónìí, ọba lọ́la, ọba tí ó máa bẹ nígbà tí ayé bá ń bẹ. Ọba yìí náà ló máa ṣẹ́kù nígbà tí ò bá ní sí ogun tó ń jẹ́ ayé mọ́. Títóbi ni fún Ọlọ́run, ọba tí ò lẹ́ni tó ń pè kó tó ṣe ogun tó bá fẹ́ ṣe, ọba tí ò lọ́wọ́ ẹni tó ti ń gbàmọ̀ràn kó tó ṣe ogun tó bá fẹ́ ṣe. Ọlọ́run náà ni a dúpẹ́ fún o. Èmi ọmọ yín àbúrò yín náà ni Comrade Quadri Ọláwálé, lórí ọ̀rọ̀ tó ń lọ lórí ìkànnì Felifeli TV. Ọ̀rọ̀ tó ń lọ, ẹ bá wa kíyèsí ọ̀rọ̀ tó ń lọ́pọ̀, ní tó ń ṣẹlẹ̀ káàkiri àgbáyé pọ̀, ní tó ń ṣẹlẹ̀ káàkiri orílẹ̀-èdè kọ̀ọ̀kan náà pọ̀, bẹ́ẹ̀ ni tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà náà pọ̀. Ní tó sì ń ṣẹlẹ̀ nílùú Ondo wa ní Ondo State, òun náà pọ̀. Ibi tó bá kọ sí oníkálukú náà ni oníkálukú ti máa ń wòye sí tó bá ń ṣẹlẹ̀ ní agbègbè wọn. Ṣùgbọ́n bó là ń lọ lónìí, ibi tá à ń lọ ò ní jìnnà. Ìpínlẹ̀ Ondo náà ni à ń lọ lónìí. Gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ìpínlẹ̀ Ondo jẹ́ ìpínlẹ̀ kan lára ìpínlẹ̀ tó wà ní orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà ó jẹ́ ìpínlẹ̀ kan tó wà ní ara ìpínlẹ̀ tó wà ní ìbùwọ̀ oòrùn orílẹ̀-èdè Nàìjíríà tí a mọ̀ sí South West. Tí a bá ń sọ̀rọ̀ nípa South West, a lè sọ wípé báwo ni Ondo State ṣe jẹ́, nítorí wípé Ondo State ti wà ní ara àwọn ìpínlẹ̀ tó jẹ́ pé ohun àlùmọ́ọ́nì sodo sí jùlọ nílẹ̀ Yorùbá. Bó ti wulẹ̀ kó jẹ́ wípé gbogbo ohun tó wà ní ilẹ̀ Yorùbá ní àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan ní àwọn nǹkan tí wọ́n ń generate, ló ní àwọn ọ̀nà tí wọ́n ń gbà generate nǹkan sí ọ̀dọ̀ ìjọba àpapọ̀. Bẹ́ẹ̀ náà ni àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan náà ń generate sí ọ̀dọ̀ ìjọba àpapọ̀. Ondo State là ń lọ lónìí. A kí gómìnà Lucky Orímisan Ayédàtiwa wípé wọ́n kú iṣẹ́ lẹ́yìn ìgbà tí a dìbò yàn wọ́n tán ní ọdún tó kọjá tá a ṣe election. Wọ́n jáwé olúborí ìbò, bẹ́ẹ̀ ni. Kódà ihun tí ò ṣẹlẹ̀ rí fẹ́ẹ̀ ṣẹlẹ̀ nípínlẹ̀ Ondo, nítorí a rí kí ẹgbẹ́ òṣèlú kan ṣoṣo kó gbogbo 18 local government tí wọ́n ti ń dìbò l'Ondo State, kó gbogbo ẹ̀. Ọ̀gbẹ́ni Lucky Orímisan Ayédàtiwa wọ́n kó gbogbo local government tó wà l'Ondo State nígbà tí wọ́n dìbò lọ́dún tó kọjá, nìyẹn nínú oṣù kọkànlá ọdún tí a lò tán ládìbò gómìnà nípínlẹ̀ Ondo, tó sì jáwé olúborí gbogbo 18 local government tó wà l'Ondo State. Bákan náà ní ọdún tó kọjá ni àwọn àbádòfin kan fẹ́ lalẹ̀ wù ní orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ní wọ́n sọ dòfin ní ọdún tí a ṣẹ̀ṣẹ̀ bọ́ sí, tí a mọ̀ sí tax bill, tí ariwo rẹ̀ ń jà ràìnràìn lọ́tùn-ún lósì nílé ìgbìmọ̀ aṣòfin àti aṣojú-ṣòfin, tí a sì rí àwọn gómìnà lókè ọya tí wọ́n sọ wípé rárá o, àwọn ò ní fọwọ́ sí àbádòfin yẹn torí bí nǹkan ṣe ń lọ lórílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jùlọ ní ọ̀dọ̀ àwọn lókè ọya lọ́hùn. Bẹ́ẹ̀ náà la sì rí àwọn gómìnà ní West níbi táwọn náà sọ wípé àbádòfin yẹn o, nǹkan tí ó ṣe aráàlú láǹfààní ni páwọn fọwọ́ sí. Ṣùgbọ́n wọn ò tí ì sọ́dòfin o, wọ́n ṣì ń fà á lọ́wọ́ ni. Lọ́dún yìí, Ọ̀gbẹ́ni Lucky Orímisan Ayédàtiwa, gómìnà wa ní ìpínlẹ̀ Ondo, wọ́n gbé ìgbìmọ̀ kan dìde, ìgbìmọ̀ tí ó máa bójú tó bí wọ́n ṣe máa san owó orí lọ́dọ̀ àwọn onímọ́rúwá àti ọlọ́kadà. Ìgbìmọ̀ yìí wọ́n dìde, wọ́n sì fẹnu kò pẹ̀lú gómìnà láti lè sọ iye tí àwọn ọlọ́kadà àti mọ́rúwá máa san fún owó tíkẹ́ẹ̀tì tí wọ́n bá ń já ní ojoojúmọ́. Tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwọn onímọ́rúwá wọ́n ń já 300 naira ní tíkẹ́ẹ̀tì tí wọ́n ń já nípínlẹ̀ Ondo. Bẹ́ẹ̀ náà ni àwọn ọlọ́kadà ń já 150 naira.
lójoojúmọ́ nípínlẹ̀ Ondo. Ṣùgbọ́n lẹ́nu ọ̀sẹ̀ tó kọjá àti ọ̀sẹ̀ tó lọ lọ́hùn, àwọn ọlọ́kadà ń kéde lórí rédíò wípé wọ́n ó gbé tíkẹ́ẹ̀tì láti orí 150 naira lọ sí orí 500 naira. Àwọn onímọ́rúwá náà àwọn náà sọ pé wọ́n ó gbé tíkẹ́ẹ̀tì láti orí 300 naira lọ sórí 1000 naira. Nígbà tó wá di ọ̀sẹ̀ tá a lò tán yìí, ariwo yìí pọ̀, àwọn onímọ́rúwá wọ́n pè pàdé wípé gómìnà ní wọ́n fẹ́ fi kún owó tíkẹ́ẹ̀tì mọ́rúwá o látorí 300 lọ sí 1000. Àwọn ọmọ ẹgbẹ́ onímọ́rúwá gbogbo wọn fàáké kọ́rí, wọ́n bínú wípé àwọn ò lè san owó yẹn, pé owó yẹn ti pọ̀ jù. Oríṣiríṣi àwídásí làwọn èèyàn ń sọ nípa rẹ̀ wípé owó yẹn pọ̀ jù, owó yẹn kéré. Ẹ já fi fọ́nrán fídíò kékeré níbi tí àwa náà ti darapọ̀ máwọn onímọ́rúwá tá a ti fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò. Kódà èmi gan fúnra lára mi mo sọ̀rọ̀, ṣùgbọ́n a kàn sáré fi fọ́nrán fídíò kékeré kẹ́ lè mọ̀ pé n tá à ń sọ lóòótọ́ ló ṣẹlẹ̀ l'Ondo State. Ẹ já sáré lo fọ́nrán fídíò kékeré kan níbi tí àwọn onímọ́rúwá ti ń sọ̀rọ̀. Wọ́n tọ́wọ́ wá ṣe kò nígbà ní láìkí ẹ̀ láìpẹ́ ní ìpè orí ẹja pé àbọ̀ ìṣòro gbogbo ń wá ẹnìkan ojú àwa dé òye yín jábọ́ pé ọmọ bí eléyìí jẹ́ bá ń pariwo jẹ́ ẹ fò sókè jẹ́ níbi ẹ ti dójú tì wá níjọ́ bí ti irú ẹ bá ń bọ̀ à ní pé mítì àádẹ́ ìṣe ó lè ṣe wàá lọ ní. Kò yẹ yín ó lè ṣe wàá lọ ní. Ẹ já sí ara balẹ̀ ẹ ṣe mítì kó nítumọ̀ tí ó tábà wá rí mẹ́sẹ̀jì á sọ fún pé àwọn ọmọ pé wọn ò gbà ó. Tábà ti já fún ẹ kí ọba ti tẹ́ lọ́rùn lọ páàkì o lẹ́yìn wá ẹ̀ tábà dẹ̀ fẹ́ẹ̀sì àwọn ìjọba a lè sọ síìkì a lè mọ́ ṣe kí ni a lè mọ́ sọ síìkì. Kò yẹ yín ẹ já farabalẹ̀ ṣe kí ká ṣe mítì kò ní ìtumọ̀ kárí kókó ṣe kí ni kárí kókó mú lọlé káwọn ẹ̀jẹ̀. Orúkọ mi ni Adébáyọ̀ Abíọ́dún. Jọ́sà ẹ̀yẹ ká ṣe sùúrù. Ọ̀rọ̀ yìí máa yanjú. Mo kí àwọn ọ̀gá wa. Lágbára Ọlọ́run ilé àtọ̀nà yóò ní bàjẹ́. Jọ́sà ọ̀rọ̀ tí ó wà nílẹ̀ yìí. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu ní tó ń ṣẹlẹ̀ sánsan. Wọ́n pe mítìn lóòótọ́ wípé kán jọ jíròrò lórí iye tí wọ́n máa san fún tíkẹ́ẹ̀tì márúwá l'Ondo State. Ṣùgbọ́n tó yanilẹ́nu bẹ̀ ni pé mítìn yẹn ò padà kẹ́sẹ̀ járí nítorí wípé wọn ò fúnra wọn lọ́rọ̀ sọ. Bákan náà àwọn tí wọ́n jẹ́ gẹ́gẹ́ bí adarí onímọ́rúwá àwọn náà wọ́n fìsápá kan nítorí kó tó di wípé ìjọba máa jẹ nǹkan yẹn lóǹtẹ̀, wọ́n á ti kọ́kọ́ bá àwọn olórí onímọ́rúwá wọ́n á ti bá wọn ṣe mítìn. Nínú ìwádìí tí mo ṣe lórí tíkẹ́ẹ̀tì yẹn, wọ́n jẹ́ kó yé mi wípé 800 naira ló máa lọ sọ́dọ̀ ìjọba, 200 naira tó kù ó máa lọ sọ́dọ̀ àwọn tó ń já tíkẹ́ẹ̀tì.
bó ṣe wá fẹ́ pín lélẹ̀ tíjọba bá ti gba 800 naira lórí tíkẹ́ẹ̀tì àwọn tí wọ́n ń já tíkẹ́ẹ̀tì yẹn fáwọn onímọ̀rúwá nírònà àwọn náà máa ní 100 naira nínú ẹ̀ àwọn ọ̀gá tí wọ́n á jẹ́ kankos àwọn náà máa ní 100 naira bákan náà àwọn ọ̀gá tó jẹ́ kankos yẹn nínú ìwádìí tí mo ṣe ìwádìí jẹ́ kó yé wa wípé àwọn kì í já tíkẹ́ẹ̀tì ń tiwọn ṣùgbọ́n wọ́n ní mọ́rúwá tí wọ́n gbé lẹ̀ fún àwọn ọmọ tó ń bá àwọn náà wa mọ́rúwá ó fi hàn pé táwọn fúnra wọn bá fẹ́ wa mọ́rúwá ara wọn fúnra wọn wọn ò ní já tíkẹ́ẹ̀tì ṣùgbọ́n mọ́rúwá tí wọ́n gbé sílẹ̀ fáwọn ọmọ wọn àwọn ọmọ wọn já tíkẹ́ẹ̀tì yẹn ń tiwọn ó fi hàn wípé àwọn ọ̀gá tí wọ́n ń pín nínú 100 naira wọn ò kì í já tíkẹ́ẹ̀tì tí ọ̀rọ̀ bá wá rí bí eléyìí àti àwọn ìwádìí tí a ṣe ìbéèrè àkọ́kọ́ ni wípé ǹjọ́ tọ́ kí gómìnà fi kún owó tíkẹ́ẹ̀tì mọ́rúwá àti ọ̀kadà a ní sọ pé lásìkò yìí nítorí tá a bá sọ pé lásìkò yìí ó fi hàn wípé a fẹ́ kí ìjọba sún síwájú nìyẹn ṣùgbọ́n ǹjọ́ tọ́ kí gómìnà fi kún torí tí a bá wo gbogbo ohun tó ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ tíkẹ́ẹ̀tì mọ́rúwá àti ọ̀kadà a rí wípé n tó yanilẹ́nu gbáà ni nínú àwọn ìwádìí tí a tún ṣe a rí wípé ìdí tí wọ́n fi kún owó tí wọ́n ti fi kún owó tíkẹ́ẹ̀tì ni wípé wọ́n ní àwọn stéètì kan san owó tó ju ti Ondo state lọ wọ́n ní Ondo state ló ń sanwó tó kéré jù bí àpẹẹrẹ wọ́n ní Lagos state ń sanwó tó pọ̀ wọ́n ní Ìbàdàn náà ń san owó tó pọ̀ wọ́n ní Ògùn náà ń san owó tó pọ̀ tí Ìbàdàn bá ń sanwó tó pọ̀ tí Ògùn ń sanwó tó pọ̀ tí Lagos ń sanwó tó pọ̀ ìbéèrè tá a fẹ́ béèrè ni pé ṣé dandan ni kí Ondo state náà san owó tó pọ̀ ni ṣé dandan ni kí Ondo state san owó tó pọ̀ lórí mọ́rúwá àbí lórí ọ̀kadà because tá a bá wo kinní dáadáa a lè fi population Ogun state population Ogun state Ọ̀yọ́ state àti Lagos state a lè fi population wọn wé Ondo state population Ondo state ó ju 5 million nínú 5 million tó jẹ́ population Ondo state àwọn bíi state mẹ́rin náà ló fẹ́ jẹ́ commercial state tó jẹ́ pé èrò pọ̀ ńbẹ̀ dáadáa tí ọrọ̀ ajé bẹ̀ sì tó gbòòrò ju àwọn local government tó kù lọ àwọn local government mẹ́rin jàre nù ní àgò ló gbòòrò dáadáa lóńdó state tí ọrọ̀ ajé bẹ̀ náà sì gbòòrò dáadáa ju àwọn local government tó kù lọ local government àkọ́kọ́ tó gbòòrò dáadáa òun náà ni Àkúrẹ́ local government Àkúrẹ́ south Àkúrẹ́ north ẹlẹ́ẹ̀kejì òun náà ni Ondo west ẹlẹ́ẹ̀kẹta òun náà ni Òdìgbò local government ẹlẹ́ẹ̀kẹrin la wá máa mú Ọ̀wọ̀ ṣé wàá láwọn local government tó kù èrò inú ibẹ̀ ò fi bẹ́ẹ̀ gbòòrò ọrọ̀ ajé ibẹ̀ ò fi bẹ́ẹ̀ tó ti àwọn local government mẹ́rin tí mo dárúkọ yẹn kí n sọ pé 5 àbí kí n sọ pé 6 ìdí tí mo fi máa sọ pé 5 ni pé Àkúrẹ́ north Àkúrẹ́ south inú Àkúrẹ́ náà wà Ondo east Ondo west inú Ondo náà wà ó jára wọn so ká wá mú Òdìgbò local government àti Ọ̀wọ̀ ó wá jẹ́ 6 ṣùgbọ́n èmi wá pín sí 4 so ká bèsè lórí 6
gbogbo àwọn àkókò wọ̀nyẹn kò fi bẹ́ẹ̀ sí nǹkan rẹpẹtẹ ń bẹ̀, kò fi bẹ́ẹ̀ sí nǹkan rẹpẹtẹ. Àwọn ìlú tó ti ń ṣọ̀kadà jù tọ́dẹ̀ ń gun mọ́rúwá jù náà ni mo dárúkọ yẹn, lẹ́yìn tó bá mọ Ondo State dáadáa, àwọn bí tí mo dárúkọ yẹn náà ni. Now ǹjọ́ wá tọ́ ká wá gbé Ondo State sí ẹ̀gbẹ́ Ọ̀yọ́ State? Ǹjọ́ tọ́ ká gbé Ondo State sí ẹ̀gbẹ́ Lagos State? Ǹjọ́ tọ́ ká gbé Ondo State sí ẹ̀gbẹ́ Ogun State? Tí a bá ń sọ in terms of river structure àti develop, àwọn ìlú mẹ́tẹ̀ẹ̀ta tí mo dárúkọ yẹn wọ́n develop bí Ondo State, wọ́n sì ní river structure bí Ondo State. Bákan náà táwọn wá ń sọ wípé ń pa resources, lóòótọ́ Ondo State ní resources, bọ́wọ́ resources Ondo State níbo ló ń lọ, kí náà fi ṣe fáráàlú? Ondo State ní bitumen, ọ̀nà ọ̀dá l'Ondo State. Ondo State ní oil, bẹ́ẹ̀ ni Ondo State ní palm oil. Ondo State ní teak, Ondo State ní kòkó. Kíní kan ni mo fẹ́ ká gbọ́yé nínú ọ̀rọ̀ yìí ni wípé nígbà tí wọ́n bá gba tí onímọ̀rúwá àtọlọ́kadà ń já tíkẹ́ẹ̀tì ní 300 tẹ́lẹ̀, onímọ̀rúwá ń já tíkẹ́ẹ̀tì ní 300, ọlọ́kadà ń já ní 150. Tá a bá la ní mọ́rúwá l'Ondo State, kábíyèsí ẹ̀ lórí 2000. 80 million naira ní ìjọba Ondo State ń rí lóṣù lórí onímọ̀rúwá lọ́nà 2000. Mọ́rúwá 2000 tó bá ń já tíkẹ́ẹ̀tì 300, ìjọba ń rí 18 million naira lóṣù. Ọ̀kadà kábíyèsí ẹ̀ lórí 5000 lóṣù náà, 150. Ó ní iye tíjọba ń rí kó tó di wípé wọ́n sọ́dà. Ó ní iye tíjọba ń rí lórí wọn, lórí 150 àti 300 lóṣooṣù. Kò sí ètò kan báyìí tíjọba là kalẹ̀ fún ìgbáyégbádùn àwọn onímọ̀rúwá, fún ìgbáyégbádùn àwọn ọlọ́kadà tí wọ́n ń san tax. Àbí nígbàtí àti ń já tíkẹ́ẹ̀tì ojoojúmọ́, tax náà ló ń san yẹn. Kò sí ètò báyìí tíjọba là kalẹ̀ fún wọn. Àwọn tó ń san 150 àti 300 tíjọba ò létò fún, ṣé ìgbà tó máa gba 1000 naira lọ́wọ́ wọn, ṣé ìgbà yẹn níjọba wa tó máa létò fún wọn? Táàsì ti ọ̀kadà látòrí 150 wọ́n ti gbé lọ sí 500. Táàsì ti mọ́rúwá látòrí 300 wọ́n ti gbé lọ sí 1000. Tí a bá wá wòye, ká bá wá ṣí 1000 naira lọ́nà 2000 mọ́rúwá, lóṣù kan, ó mọ fún wa ní 2 million. Lọ́jọ́ kan jàre, tá a bá ṣí 1000 naira, 1000 naira times 2000 ní èdè lórí mọ́rúwá nìkan tó bá já tíkẹ́ẹ̀tì, ó mọ fún wa ní 2 million naira. Ẹ má ṣì mí gbọ́ o, mọ́rúwá tó wà l'Ondo State, mọ́rúwá tó wà l'Ondo West ó ju ìyẹn lọ o. Ṣùgbọ́n Ondo West ni mo ń sọ o, pé tí a bá ṣí mọ́rúwá tó wà l'Ondo West nìkan, kábíyèsí ẹ̀ lórí 2000, bọ́ ó ju 2000 náà l'Ondo West o. Torí àṣà bíi 4 years ago tí wọ́n ṣe nọ́mbà mọ́rúwá last l'Ondo yìí, nọ́mbà tí wọ́n nọ́mbà ẹ̀dẹ̀ ńgbà yẹn ó jẹ́ 2000 plus. Wọ́n stop ẹ̀ wọn ò nọ́mbà ẹ̀ mọ́. So bí ọdún 4 sẹ́yìn sásìkò yìí, ẹ wòye mọ́rúwá tí ó ti tún wà. Tá bá tiẹ̀ sọ pé àwọn kan ń bàjẹ́, wọ́n ń pátì. Ṣé àwọn tí mọ́rúwá wọn bàjẹ́ yẹn tí wọ́n pátì ẹ ṣé wọn ò rà míì ni? Wọ́n rà míì.
so àwọn ẹlòmíì tó join business yẹn ó fi hàn pé kò lè less than 3,000 mọ́rúwá tó wà lóńdó west nìkan. Now ká wá bèsè lórí 2,000 mo ní èdè tíjọba bá já tíkẹ́ẹ̀tì 1,000 naira fún onímọ̀rúwá 2,000 ó mọ fún wa ní 2 million naira. Tábà wá times 2 million times 30 ó mọ fún wa ní 60 million naira lóṣù. Ká wá gbé lórí mọ́rúwá tó wà lóńdó state, ká gbé sí pé mọ́rúwá tó wà lóńdó state ó lọ síbi 10,000 lápẹẹrẹ lóńdó state ni o, ẹ wá já multiply, ká wá wòye tíjọba mọ̀ rí lórí mọ́rúwá lóṣù across Ondo state. Ṣé rí pé ìjọba ti ń rí billions of naira, kì í ṣe billions of naira lórí mọ́rúwá lóṣù lóńdó state. Now ká wá bọ́ sórí ọ̀kadà. Across Ondo state generally ọ̀kadà tó wà ní across Ondo state kò lè less than 30,000 bikes lóńdó state. Káwọn á bèsè lórí wípé wọ́n ń já 500 naira ticket, èló ló mọ fún wa? Fi hàn pé tí ìjọba bá rí adúrú owó yìí lórí ọlọ́kadà àti onímọ̀rúwá, kán tó sọ owó ọ̀kadà àti mọ́rúwá, kán tó sọ tíkẹ́ẹ̀tì wọn dá 500 àti 1,000, tí a sì rí ìmọ̀lára ẹ̀, tá a rí ìmọ̀lára ẹ̀ lára wa lóńdó state, tá a rí ìmọ̀lára ẹ̀ lójú ọ̀nà wa lóńdó state, tá a rí ìmọ̀lára ẹ̀ lórí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ wa lóńdó state. Ní ẹnu ọjọ́ mẹ́ta tí wọ́n ń ṣe ọdún kan tí gómìnà ìpínlẹ̀ Ondo tán jọ́lọ̀ nípè tí wọ́n wá ń ṣe remembrance wọn, wọ́n gbé Barrister Fálànà wá sí ibi tí wọ́n ti ń ṣe ìdánilẹ́kọ̀ọ́. Barrister Fálànà wá ń béèrè lọ́wọ́ gómìnà nípínlẹ̀ Ondo wípé tí gómìnà ò bá tíì sí lára àwọn gómìnà tí wọ́n ń ṣe ètò ẹ̀kọ́ ní South West, pé kí gómìnà náà lọ darapọ̀ mọ́ wọn, káwọn náà máa run free education lóńdó state. Èsì tí gómìnà mú ni wípé àwọn ń run free education lóńdó state láti primary school to secondary school level. Kí làwọn ń run? Which is no. Ondo state ò run free education o, láti primary school or secondary school wọn ò run free education o rárá o. Ní ọdún tó kọjá táwọn ọmọ iléèwé ń wọlé sílé ẹ̀kọ́ gíga secondary school, ọmọ tó bá kéré tán tó fẹ́ wọ secondary school lọ́dún tó kọjá, ó depend lórí school. Ẹ̀wọ̀n káwọn school kan wà tó jẹ́ only boys, àwọn school kan wà tó jẹ́ only girls, àwọn school kan sì wà tó jẹ́ pé wọ́n mix ẹ̀ papọ̀ ni, àti boys àti girls wọ́n mix méjèèjì papọ̀. Báwọn school yìí ṣe rí bẹ́ẹ̀ náà lówó wọn ṣe wọ́n sí. School only boys ń wọ́n. Ó tún wá ní ìpele, àwọn school mẹ́ta kan, àwọn school kan wà tó ṣíwájú, yẹ́n gbogbo kì í ṣe school gbogbo school only boys náà ló tún wọ́n. Ó tún fi bí wọ́n ṣe lórúkọ sí, wọ́n tún fi wọ́n jura wọn lọ. Bẹ́ẹ̀ náà ni ti only girls, bẹ́ẹ̀ ṣe lórúkọ sí, wọ́n tún fi wọ́n jura wọn lọ. Kò wá síbi tó wà nínú gbogbo àlàkalẹ̀ tíjọba là kalẹ̀ wípé ọ̀fẹ́, kò síbi tó wà ńbẹ̀, kò síbi tó wà. Lóòótọ́ ìjọba ń sanwó WAEC àwọn ọmọ iléèwé lóńdó state, ṣùgbọ́n ṣé owó WAEC àwọn ọmọ iléèwé tí wọ́n ń san yìí, ṣé ó jẹ́ kí á rí ẹ̀kọ́ tó yè kooro kọ́lá? Ó jẹ́ káwọn ọmọ yẹn rí ẹ̀kọ́ tó yè kooro kọ́? Ṣé ó jẹ́ kí àwọn ọmọ yẹn wọ iléèwé tí wọ́n lè fi kọ́ ẹ̀kọ́ tí wọ́n lè fi tún àwùjọ ṣe? Àbí nígbà tẹ́yìn bá lẹ sanwó WAEC, tí ìjọba àpapọ̀ ti sọ wípé káwọn ọmọ tó fẹ́ wọlé ìwé ẹ̀kọ́ gíga kán máa yá owó kàwé,
ṣé ẹ rí i pé ètò yẹn ti takora. Ìjọba ìpínlẹ̀ wọ́n sanwó WAEC, ìjọba àpapọ̀ wá sọ wípé àwọn ọmọ tó fẹ́ lọ ilé ẹ̀kọ́ gíga o, káwọn òbí wọn wá máa yá owó táwọn ọmọ fi máa lọ ilé ẹ̀kọ́ gíga. Ṣé ẹ rí i wípé wọ́n ti gbà kan lọ́wọ́ àwọn gbé kan lé wa lọ́wọ́, wọ́n ṣe ní trade by barter, àbí báwo náà ṣe máa ń pè. Ó fi hàn pé kò tíì sí oore kankan tí ìjọba ṣe fún mẹ̀kúnnù lórí gbogbo àwọn ètò tí wọ́n là kalẹ̀, kò tíì sí. Now, mo nígbà tí ìjọba ń gba owó tó kéré lórí tíkẹ́ẹ̀tì ti mọ́rúwá àtọ̀kadà, ọ̀nà Ondo State kò síbi tó dáa nínú gbogbo ọ̀nà Ondo State, kò sọ́nà tó dáa lóndo State. Láti federal títí wọ state títí wọ local, kò sí ọ̀nà kankan tó dáa lóndo State. Ọ̀nà Ondo State sí Ọ̀ṣun State kò dáa, ọ̀nà Ondo State sí Èkìtì State kò dáa, ọ̀nà Ondo State sí Lagos State kò dáa, ọ̀nà Ondo State sí Benin kò dáa, ọ̀nà Ondo State sí Kogi kò dáa. Tó bá ti yàtọ̀ sí Federal Road tó so Lagos State pọ̀ mọ́ Benin Expressway, tó bá ti yàtọ̀ sí yẹn, in tó sì fi jẹ́ bẹ́ẹ̀ ni pé ọ̀nà yẹn gbanú ìgboro jáde lọ sí Benin ni. Tó bá jẹ́ pé kò gbà bẹ́ẹ̀ ni, ọ̀nà yẹn náà ò dáa. Láti Ọ̀rẹ̀ títí wọnú Ondo kò dáa. Iye ẹ̀mí tó ń sùn ní ojú ọ̀nà yẹn lójoojúmọ́ kò lóǹkà. Kò lóǹkà. Ìjọba wa sọ wípé ìjọba Ondo State wa sọ wípé kán máa já tíkẹ́ẹ̀tì 1000 fún márúwá, kán máa já tíkẹ́ẹ̀tì 500 fọ́kadà. Wọ́n máa gbé olórí ọlọ́kadà, wọ́n gbé wá sórí rédíò fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò. Wọ́n wá sọ̀rọ̀ lórí rédíò, wọ́n bi léèrè kí ni tí wọ́n rí lọ́bẹ̀ tí wọ́n fi wárò ọwọ́ lórí ọ̀rọ̀ tíkẹ́ẹ̀tì. Kí ni àǹfààní tó máa mú bá àwọn tó ń já, àwọn tí wọ́n ń gun ọ̀kadà àti àwọn tí wọ́n ń gun mọ́rúwá? Kí láǹfààní tó fẹ́ rí jẹ lọ́dọ̀ ìjọba? Ǹjẹ́ tíkẹ́ẹ̀tì jíjà yìí tí ìjọba fẹ́ fi owó kún yìí, ǹjẹ́ kò ní pa aráàlú lára tíjọba bá fowó kún? Ǹjẹ́ tíjọba bá fowó kówó tíkẹ́ẹ̀tì, owó tó bá rí ńbẹ̀ kí ni wọ́n fẹ́ fi ṣe? Ètò wo ni wọ́n ti ní ńlẹ̀ fún mẹ̀kúnnù ọlọ́kadà àti fún mẹ̀kúnnù aráàlú tí ò gọ̀kadà lórí owó tó fẹ́ máa gbà lórí tíkẹ́ẹ̀tì? Ṣé kìí ṣe orí aráàlú ni wọ́n ó ti wá máa fá gbogbo ẹ̀ lẹ́yìn wá ọ̀la? Olórí ọlọ́kadà sọ̀rọ̀ o, ó pa bí ó ya bí ó dùn bí. Ọ̀rọ̀ tó sọ gbogbo wa náà láàjọ fetí gbọ́. Ẹ̀yin òǹwòye ẹ wá bá wa dá ọ̀rọ̀ yẹn, ṣé n tó lórí ọlọ́kadà sọ, ṣé n tó bá làákàyè mu ni, àbí n tó kù díẹ̀ káàtó? Gbogbo ẹ̀ láàjọ gbọ́ tó bá di ìgbà tásìkò bá tó. A ní rí jù báyìí lọ. Ẹ tún pàdé mi padà, èmi ọmọ yín àbúrò yín náà ni Comrade Quadri Ọláwálé fún àkọ́tún ètò ọ̀rọ̀ tó ń lọ lórí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li TV, níbi tá a ti máa ṣàgbéyẹ̀wò ọ̀rọ̀ tí ọ̀gá ọlọ́kadà sọ. Ẹ pàdé mi, ẹ ṣeun, ó dàbọ̀.